sí orí ìkànnì wa yìí, ẹ farabalẹ̀, oríṣiríṣi fídíò wà ńlẹ̀ tá a máa play fún yín nípa àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáláyé àti ìlú orílẹ̀-èdè wa tá a wà yìí. Ẹ wo tó bá ní pẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ àní ẹ bá tẹ subscribe, kẹ like, kẹ comment, torí pé kí ni kẹ́ lè máa jàǹfààní wa lóòrèkóòrè àti ìgbàkígbà láì fi àkókò wa ṣòfò. Ẹ jẹ́ ká jàǹfààní fídíò náà. Orúkọ mi ní ẹ̀kúnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ní sí US Imam. Ẹnì kejì mi tí a jọ dúró òun náà ni AA Abọ́lájí Àjàsà, tí a jẹ́ aṣojú fún Ìlọrin Heritage Preservation Foundation. Ó tó ṣẹlẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan, wọ́n ní Ìlọrin, wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrù ẹkùn tí Sunday Igboho fẹ́ gbé wá. Kí la lè sọ lórí rẹ̀? Àkọ́kọ́ ní pé mi ò lágbára láti gbẹnusọ fún Ìlọrin. Bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn, àwọn ni wọ́n ní agbára. Àmọ́ gẹ́gẹ́ bí foundation ti tiwa tó ṣe pé àṣà àti àládà Ìlọrin náà làá fẹ́ máa protect lọ́dọ̀ títí wa, àwa náà faramọ́, a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́. And then yes sir. Okay. Ojú wo lẹ fi wò àti pé kí ló dé tẹ́ fi faramọ́? Ojú tí àwa fi wò àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìrù ẹkùn lẹ̀, ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni, ẹni tí tó sà ń sọ̀rọ̀ nípa bí wọ́n sì kọ́ Nàìjíríà, òun ló ń champion Yorùbá nation. Gbogbo ayé ti mọ̀ yẹn, it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation. So bóòlù àwọn onírú àwa ti fẹ́ trust rẹ̀, and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákì lọ́rin, àwọn kògùn bọ̀ wá, àwọn fẹ́ wá yọba lọ́rin, so kìí ń pa wá lẹ́rìn. So nígbàgbọ́ ní confidence nínú the so-called ìlú ẹkùn àti ẹni tó dálẹ̀. So that is our position as members of Ìlọrin Heritage Preservation Foundation. Mo sọ lẹ́ẹ̀kan, a sọ̀rọ̀ fún Ìlọrin, à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwa ń sojú pé position títí wa o, a sì padà gbé jáde, a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí. Ìlú ẹkùn àtẹnitọ́ dálẹ̀, àfẹ́ wọn nílọrin, àfẹ́ wọn Kwara. Nígbà tó jẹ́ pé ó ti wá tọ́sí ti tó pé Ìlọrin gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí ńkọ́? Kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ títí wa, kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe, because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní license ní Kwara lọ́kàn wa. Wọ́n lè máa lọ sí ogun tí wọ́n bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá àbí South West, but ní Kwara ti ti wá yìí, agenda divisionist wọn yẹn ni náà ni objective wọn, ojú tá a fi ń wò nù tó ti yé. Ìmọ̀ ní gbogbo Ọ̀yọ́ wọ́n profile àwọn Fúlàní, àwọn Haúsá, gbogbo alárí gbogbo ìmọ̀ tí wọ́n hàn wọ́n, ìjọba sì dákẹ́. So tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State, kí wọ́n tètè lé wọn padà síbi tí wọ́n ti wá, because ní Ìlọrin here we are going to protect ourselves. Orúkọ yín lẹ́ẹ̀kan sí? Orúkọ mi ni Umar Saad Imam, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. Tẹ́ ẹ gbẹnusọ fún? Tá à ń gbẹnusọ fún Ìlọrin Heritage Preservation Foundation. Pápápá bẹ́ẹ̀ bá gbàgbé, lánàá ni mo jáde lórí ọ̀rọ̀ tí barista kan sọ nílùú Ìlọrin, barista US Imam, tó ní àwọn ò fẹ́ ìrù ẹkùn nílọrin, àwọn ò fẹ́ Sunday Igboho nílọrin. Ó ṣàlàyé ilẹ̀kùn lórí ìdí táwọn ò fi fẹ́ ìrù ẹkùn àti impression wọn lórí olóyè Sunday Adéyẹmọ Igboho. A sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀ lánàá òde yìí. Ńgbà tí lè òní ọ̀mọ́ náà ni mo tún ti bá fọ́nrán kan lórí ìtàkùn WhatsApp mi, níbi tí ìmáàmù kan láti ìpínlẹ̀ Kwara náà táwọn náà ti jáde ń pé oníkangun lónìkangun, kálukú lọ́mọ bíi tọ́kàngun sí, àti pé pàápàá àwọn tí ń sọ̀rọ̀ yìí wọn ò lè gbẹnu àwọn sọ̀rọ̀, ibi tí wọ́n bá gbá màlàdé ni kí wọ́n ó jóde, kí wọ́n má gbẹbọ wọn kọjá oríta, kí wọ́n má gbé pèsè wọn kọjá ṣọ́ọ̀ṣì, kí wọ́n má gbé sàrá wọn kọjá mọ́ṣáláṣí. wọ́n bá láwọn ń gbẹnu àwọn sọ̀rọ̀, kí wọ́n jẹ́wọ́ ẹni tí wọ́n gbẹnu wọn sọ̀rọ̀. Wọn ò lè gbẹnu gbogbo ìpínlẹ̀ Kwara sọ̀rọ̀, àti pàápàá àwọn fẹ́ ìrù ẹkùn àtolóyè Sunday Adéyẹmọ Igboho. Wọ́n ṣàlàyé wípé ní ìlú àwọn gangan
ó níye àwọn èèyàn táwọn akóṣìbérò adàlúrú afẹ̀mí ẹni ṣòfò ajínigbé wọ̀nyí tán ti kó lọ pé wọ́n kó wọn lọ lásán kọ́ àwọn sanwó rọ̀gùnrọ̀gùn wọn ò tún padà fáwọn èèyàn ilẹ̀ ó níye oṣù tí wọ́n ti wà nínú gbóǹbẹ̀ pé kẹ́nìkan kan má bá wọn sọ gbogbo ọ̀nà táwọn bá lè gbà kódà kó jẹ́ kèfèrí ńlọ bá lè gbà wọn kalẹ̀ nínú wàhálà táwọn wà yìí àwọn rẹ́dì láti tẹ̀lé so pé kẹ́nìkan kan má fi propaganda ẹ̀sìn kó má fi bà yé àwọn jẹ́ kó má fi propaganda ẹ̀sìn wọ́n má fi dá wọn gúnlẹ̀ àfáà yìí sọ̀rọ̀ ilẹ̀kùn ńbẹ̀ náà ló ti sọ̀rọ̀ nípa Sheikh Labib Lagbaji ń pé kí wọ́n tẹ̀ jẹ́jẹ́ o kí wọ́n má fọkàn sí pé ọ̀nà táwọn gbé gbà àbí bọ́lọ̀ ń ṣe kí àwọn ló ṣe kí àwọn èèyàn tó kù tàbí bí ẹni pé bí nǹkan ṣe ń dánmọ́rán fún wọn ni ó ṣe máa dánmọ́rán lọ kí wọ́n ó ro ẹ̀yìn ó pé oríṣiríṣi àwọn àfáà ńbẹ̀ làwa ti wá béèrè wípé Lágbàjì Labib Lagbaji lóòótọ́ ń làwọn èèyàn mọ̀ wọ́n ṣùgbọ́n tèmi mọ̀ wọ́n sí ni controversy bó wà controversial lórí ọ̀rọ̀ ta lọ́lọ́run náà ni mo fi gbọ́n pa Sheikh Labib Lagbaji now gbogbo wọn sọ̀rọ̀ nípa ẹ̀sìn majority wọn máa ń sọ̀rọ̀ nípa ìmúra fẹ́ sìn wọ́n wà very very unfortunate tẹ́ bá wo topic mi yìí dáadáa ẹ rí picture Sheikh Labib Lagbaji ńgbà tó rìnrìn àjò lọ sílẹ̀ òkèèrè kí ló dé tó tú láwàní dànù kí ló dé tó náà múra bí ọmọ ìjẹ̀ka Labib Lagbaji náà wọ track suit àbí kí la pè é ṣe track suit ni ó ṣàwọ̀sọ àwọn ilé ìbò so ẹni tó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n tọ́jọ́ lọ́gbọ́n ni ó wá béèrè wípé Labib Lagbaji pẹ̀lú àwọn tí ń pariwo nípa ẹ̀sìn tí wọ́n láwọn ń jà nítorí ẹ̀sìn tán láwọn ń gbé ẹ̀sìn lárugẹ tán láwọn ò ní gbà kí wọ́n ṣe báyìí sí ẹ̀sìn àwọn unfortunately bí wọ́n bá débi tó ti yẹ kí wọ́n tẹríba wọ́n ń tẹríba majority àwọn ẹlẹ́sìn ní pé ẹ má tẹríba fún ìyá ẹ má dọ̀bálẹ̀ fún bàbá mọ́ ẹnìkan tó bá jù yín lọ mọ́ kódà àwọn àfáà kan tiẹ̀ tún sọ wọ́n ní àrífín ni káàfáà ọmọ dọ̀bálẹ̀ kọ́ba torí pé àwọn ju ọba lọ nọ́nsẹ̀nsì nù rádà àdálẹ́nu aláìsàn tó lómi ẹja koro bí ìgbà téèyàn gbàgbé ìpìlẹ̀ nu wọ́n ti ń wọ oko àánú lọ wọ́n ti ń lọ sóko àánú yẹ̀yẹ́ àtàbùkù sì ní pẹ́ kàn wọ́n àpọ́nlé ràlẹ̀ràlẹ̀ tí ń bẹ lára wọn ò ní pẹ́ jó tán ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ́ orúkọ mi sí àfáà níyì ní ìsìn àbí ìmáàmù níyì ní ìsìn àbí ṣèyíkì níyì ní ìsìn àbí pásítọ̀ níyì ní ìsìn àbí bíṣọ̀bù níyì ní ìsìn àbí general overseer níyì ní ìsìn àbí ẹ̀kọ́ lẹ̀kẹ́kọ́ ọkọ mi sí nígbà tí ọba ìta kókò kan iye àtàpọ́nlé ara wọn ò ti lọ because majority wọn ló wà selfish n tí yóò pé àwọn nìkan náà ni wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe tí yóò pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹnikẹ́ni tí bá ń jà fún ìlú ẹnikẹ́ni tó bá fẹ́ gbẹnu èèyàn sọ̀rọ̀ kò ní jà fún interest tara ti ẹnìkan tàbí tẹbí ẹnìkan yóò jà fún interest àwọn èèyàn tó kù alright ńgbà tá a wá rí ọ̀rọ̀ tí mo rí ọ̀rọ̀ ìmáàmù yẹn ló wá jẹ́ kí n rántí àtẹ̀jáde kan tí mo rí níbi tí ọmọ haúsá kan tàbí àwọn haúsá kan ẹgbẹ́ haúsá kan tí wọ́n ti ní gbẹ̀ngbẹ̀ng làwọn wà lẹ́yìn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho can you just imagine that haúsá látòkè ọya ó ní gbẹ̀ngbẹ̀ng làwọn wà lẹ́yìn Sunday Ìgbòho àti any security outfit tó bá rẹ́dì láti bá wọn flush gbogbo àwọn ọ̀daràn ajínigbé kúrò nílé àwọn a sì ń gbọ́ lẹ́nu ẹnìkan nílọrin tí ń pé àwọn èèyàn ń ṣe ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú àwọn Fúlàní now ẹjá gbọ́rọ̀ tí wúmà yẹn kọ́kọ́ sọ ká tó gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù yẹn sọ èlé sọ wípé Aroma Hausa Mesa Tatashi Fulani must go to Sunday Igboho. The Hausa nation are solidly behind you.
The Hausa nation are solidly behind you. The Fulanis are terrorists. Don't allow what happened in Ilorin, Kwara State to happen to other Yoruba states. The time to dislodge them is now. Hausa lọkọ o. So wá ní one Nigeria, one voice, one justice. Fulani are adaluru. Do not allow what the Fulani did to the Yorubas over 200 years ago in Ilorin to be repeated in other Yoruba lands. We are calling on Sunday Igboho and all other ethnic groups in Nigeria that if we want peace in Nigeria, then we must expel àwọn Fulani. What you did was right. We saw where you entered your villages and drove out the Fulani, the descendants of notorious terrorist Danfodio. This ìpànìyàn that the Fulani are carrying out are nothing but a new jihad to take over the entire Nigeria. Kaltum Alumbi Jitame orúkọ ẹni tó kọ àpilẹ̀kọ nù. Now ó wá jẹ́ nǹkan tó wá yà wá lẹ́nu pé àwọn tá à ń gbọ́ èdè Yorùbá lẹ́nu wọn náà bá ní àwọn ò fẹ́ Sunday Igboho. Àwa wá sọ fún wọn pé ẹ̀yin kọ́ lẹ fẹ́ Sunday Igboho. Aráàlú mẹ̀kúnnù ìlú ni yóò sọ bóyá wọ́n fẹ́ ẹni tí yóò gbèjà wọn àbẹ́ni tí yóò kàn máa fi ẹnu tí yóò kàn máa jánu lásán àbẹ́ni tí ò ní kan ṣe ẹni tí ò ní kan ṣe tí ó máa dá parí oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. All right, ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ tí ìmáàmù yẹn sọ pápápá náà níṣẹ́ ẹ já gbọ́rọ̀ tí ìmáàmù yẹn sọ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wọlé wọn ẹ bá mi pín program yẹn mọ̀ ń bẹ̀ yín ni ẹ bá ń pín láàrin ìṣẹ́jú méjì péré 2 minutes péré tó bá ti kọjá ìṣẹ́jú méjì wọ́n tẹ̀síwájú tàbí kó tó ìṣẹ́jú méjì rárá ìṣẹ́jú méjì péré pápápá. Mi ò mọ̀rú àwọn èèyàn tá a ní nílẹ̀ káàárọ̀ òjíire o ká pa ẹnu pọ̀ sọ́nà kan ká pa ìtọ̀ pọ̀ sọ́nà kan kó lè bá àhó ṣùkùṣùkù irọ́ ni àwọn kan máa gbé sókè àwọn kan máa fà wálẹ̀ ni èmi ò mọ̀rú ìran tọ́lọ̀ ń dá wa ìran wa ló sì complete jù ṣùgbọ́n àwọn èèyàn kan ṣì ń bẹ láàrin wa. Òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ti súnmọ́ tán tàbí ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ti súnmọ́ tán àwọn èèyàn kan sọ pé Awíkonko ẹ̀rín sọ nǹkan kan lórí ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ni a sọ. We go talk. lọ́ngbọ̀n yẹn o ayò sí nínú islam pé mi ń ṣe islam ìgbà tí wọn lọ ṣẹ̀ríà náà lẹ́ẹ̀mọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹnìkan ti gba islam ńgbọ́ ya ó fi lẹ̀ wọ́n ní kí ló dé ó ní bàbá òun ló ní kó o ṣe islam bàbá òun tún yọ sọ́n lójú oorun ó ní kó o fi lẹ̀. lábẹ́ òfin ti ṣẹ̀ríà wọn kì í fi tipátipá mú yàn di mùsùlùmí àbí èèyàn wo lẹ́rí tá a mú ní tipátipá la ikraha fi ddin a kì í jẹ ní pásẹ̀sì ní mọ tipátipá pé àfi kò di mùsùlùmí àmọ́ tó bá ti di mùsùlùmí ayò sí pé o lè fi islam sílẹ̀ kájọ yé wa o. ẹ máa gbọ́rọ̀. ìyàtọ̀ wà láàrin kó tó di mùsùlùmí àti lẹ́yìn ìgbà tí o bá di mùsùlùmí. tó ní nínú òfin tí wọn náà ti gbà ní pé. ẹ má bínú mo yà á bẹ̀ ni o ọ̀tọ̀ ni fídíò tí mo fẹ́ play kí n tó ṣalábàápàdé ẹ̀ mo rí i pé àwọn kan ń bá gómìnà Ládọjà àbí kábíyèsí Adéwọ̀lú Ládọjà wọ́n ń bá wọn fa ọ̀rọ̀ nípa eégún olóòlù nǹkankan ṣẹ́ra àwọn ẹlẹ́sìn yìí nǹkan máa dálẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ńlẹ̀ Yorùbá agbára wọn ò ní ká ẹjá fi léyìn sáàyè ọ̀tọ̀ gidi sáwo gidi ń gbéjàre ìkọ́ sábà ní káwọn sọ̀rọ̀ ń pa ẹ̀ nísìn yóò gba táìmù wa yóò dẹ̀ mú ayà kúrò lórí tí mo bá wá gan ẹjá fi sáàyè ọ̀tọ̀ gidi ń gbé ẹjá treat ẹ̀ kéèyàn kan máa sọ wípé ó rọrùn láti join Islam ṣùgbọ́n kò rọrùn láti fi Islam mọ́lẹ̀ what do you mean ó rọrùn fún mi láti sọ pé mo fẹ́ ṣe nǹkan ó dẹ̀ rọrùn fún mi láti sọ fún mi pé láti sọ pé n ò ṣe mọ́ ọlọ́pàá ò dẹ̀ kí ń mú yàn sí yẹ́rọ àwọn ẹ̀wọ̀n yìí wọ́n bà nǹkan jẹ́ tán pátá bí èèyàn bá fààyè lẹ̀ fún wọn. all right. gbàní pé njọ́ tó bá ti lò. njọ́ tó bá ti lò ṣe. ẹ gbọ́ ó ní njọ́ tó bá ti lò ṣe Islam mọ̀ wọ́n pọ̀
mo ní káwọn kẹ́yìn náà gbọ́ emergency ìyá bẹ̀ ẹ já ṣe complete ni. Can you imagine? Mo rí pẹ́yìn náà gbọ́ ọlọ́rọ̀rùn láti darapọ̀ mọ́ Islam, ṣùgbọ́n tó bá ti darapọ̀ mọ́ Islam o gbọ́dọ̀ sọ pé ó ṣe Islam mọ́. Ọjọ́ tó bá ti lóò ṣe Islam mọ́ wọ́n pọ̀ kéèyàn máa sọ eléyìí lórí ìtàkùn ayélujára. Does that make any sense to anybody? Pé torí pọ̀ sọ pé ó ṣe ẹ̀sìn kan mọ́ nítòsí wàá kan náà ni pé kí wọ́n sì pa ọ́. Síbẹ̀ náà lẹ́mí èèyàn rọrùn láti gbà ni, because kò yé mi rárá báwọn èèyàn ṣe ń wà báwọn ṣe ń sọ̀rọ̀ lórí ẹ̀sìn tí ìṣe tín, lórí ẹ̀sìn tẹ́ ẹ̀ mọ wúlẹ̀wúlẹ̀ rẹ̀. Kò sí tó bàdì láti sin lọ́hun lójú ọ̀nà tó bá wù yàn, ṣùgbọ́n láti mú yàn fipá sin lọ́hun ńlọ́lọ́ǹgan ò fẹ́ bẹ́ẹ̀, Oòduà ò fẹ́ bẹ́ẹ̀. Anybody ló lè sin Ọlọ́run nílànà ibi tó gbà tó wù ú, ṣùgbọ́n láì sọ pé àwọn kan ò gbọ́dọ̀ sin Ọlọ́run nílànà tiwọn ni máa ń dájà lẹ̀. Eégún fi gún, òòṣà fòòṣà, bó bá ti wo olóró ni kò ṣe nǹkan ẹ̀, bó bá ti wo ni làásì màlẹ́ ẹni pàápàá. Ìbá àwú kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sáàrì. Ẹ má bínú ìṣẹ́jú kan náà ló kù kẹ́ bá ń ṣe ẹ̀. So now pápápá àfáà yẹn àbí ìmáàmù yẹn mórí wúyàn, ẹ gbọ́ nǹkan tó sọ láì fọ̀tá pè. Alhamdulilayi mina shaitan rajim bisimilahi rahman rahim. Aki Ọlọ́run, aki anabi Muhammad, aki gbogbo àwọn ẹni Ọlọ́run, aki àwọn àlùfáà wa. Àfáà wa Ahmad Labib. Ẹ ń gba inú Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State. Ẹ lè gbẹnu gbogbo Kwara sọ̀rọ̀ o. Tẹ bá ń jẹ́ ìjọba ọ̀dọ̀ ara yín ni. Ṣé understand? Ìjọba ọ̀dọ̀ ara yín ni. Àwọn respect tí kálukú wa ń fún yín náà ni Al-Qur'an tá à ń bọ̀wọ̀ mọ́ yín lára bá a ṣe ń bọ̀wọ̀ máwọn bàbá tó bí yín lára. Ẹlẹ́ẹ̀kejì ẹnìkan pé rẹ̀ ní US imam. Òun gba inú Ìlọrin sọ̀rọ̀ ní àbí gbogbo Kwara State. O lè gbẹ́nu gbogbo Kwara State sọ̀rọ̀. We want Sunday Igboho, we want Ìrẹ́kùn in Kwara State. À ń fẹ́. Bàbá wa kí ó gba gold. This is the high time tó yẹ kẹ́ ẹ jáde. Kẹ́ ẹ sọ̀rọ̀. Níjọ́ títa lọ́lọ́run sun Quran nínú Ìbàdàn. Ṣé ìpínlẹ̀ Ìlọrin ni wọ́n ti lọ arrest ẹ̀? Ọ̀rọ̀ Kwara State kàn yín o. Ó kàn yín o. 18 people ni wọ́n kó nínú community mi yìí. Ó ti di oṣù méjì àtọ̀sẹ̀ méjì báyìí tí wọ́n ti kó wọn kalẹ̀. Can you imagine 18 people? Kí n lágbàjì sọ ń pa rẹ̀. Ìgbésẹ̀ wo ni US máa mú gbé? Gbogbo àwọn tán pe kinní kan ní tán pera wọn kinní kan organization àbí foundation yìí, kí ni impact wọn? Èèyàn mélòó náà ti contribute owó fún gẹ́gẹ́ bí ransom láti gbà wọ́n kalẹ̀ nípínlẹ̀ Kwara látọjọ́ tán ti ń gbé wọn? Kí wá ní ìyọ̀lẹ́nu wọn bíi ilá tán fi ń gbà hàn Sunday Igboho ààbẹ̀ Ìrẹ́kùn mi, àwa náà sì lọ́rọ̀ tá a sọ àrùn kẹ́gbẹ́ jáde, wọ́n sẹnu fọ́n kábíyì náà wẹ́dà. Torí tá a bá ń sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ibi tẹ́lẹ̀ mi máa ń kàmẹ̀ sí. Kò pẹ́ ìsìláàmù lé, ó ń bú ìsìláàmù ní ń bú àwọn àfáà kan ni. Ṣé ẹ̀ ti máa wọ ibú nìsín? Ẹ gbọ́, èèyàn kan ń bú àfáà, èèyàn kan ń bú Islam. Bí èèyàn bá ń bú Islam, ó yẹ kẹ́ ẹ fi Islam lẹ̀ kí Islam ọjà fúnra ẹ̀. Bí èèyàn kan bá ń bú Jésù, àwọn Christian ló sọ pé àwọn yọ̀ǹda ẹ̀ fún Jésù kan jọ mọ́ bára wọn fà á. Bí èèyàn kan bá ń bú Ọlọ́run, ẹ fún àtọ́lọ́run lẹ̀ jẹ́ kan jọ drag ẹ̀, bóńtọ̀ ń bá lè wín ìní Ọlọ́run ká wò ó. Bí èèyàn bá ń bú Islam tí ń bú ànábì Muhammad sallallahu alaihi wasallam, ẹ yọ̀ǹda ẹ̀ fún ànábì náà ó. Tánábì ò bá lè gbèjà rẹ̀, tí Allah ò bá lè gbèjà rẹ̀, a jẹ́ pé kò lè gbèjà yín gangan nìyẹn dẹ́n. Nǹkan ọ̀sọ̀ sátá bá ń fa di ẹ̀sìn tí ń fúnni lówó tí ń fúnni lọ́mọ, bá bá fi màálù sí kò papọ̀ jù. Ṣùgbọ́n òòsà tá a fa di ẹ̀sìn tí ò fún wa ní nǹkan kan, bá bá fi wúrẹ́ àtàgùntàn sí bí ìgbà tá a kàn fẹ́ràn ṣòfò ni, ìgbà tá a pẹran fáwọn tí ó pẹran jẹ lásán ni. Whatever tá a bá ń sìn láyé yẹ kó lè gbìjà rẹ̀. Bí èèyàn bá mú oṣù nídìí ògún, bí èèyàn mẹ́ran ń dí ògún, ẹ fílẹ̀ pẹ̀lú ògùn ẹ̀jẹ̀ kan jọ drag ẹ̀, ẹ mọ́ tó ń sọ pé ẹ fẹ́ arrest ẹ̀ mọ́. Because ògún lẹ nígbàgbọ́ nínú ẹ̀ lẹ fi ń bọ́. Ẹ jẹ́ kó ògùn ọjà fún rẹ̀. Ń tá bá ti ń gbìjà
kíní yẹn ò lè jà fúnra lára ẹni. ẹ gbọ́ Yorùbá ni Yorùbá ní àgbàtán là á gbọ̀lẹ̀ bá a dáṣọ fọ́lẹ̀ ṣe là á páláró bá a la ọ̀lẹ níjà ṣe là á sìn délé ẹni tí ó bá lè jà la máa ń gbìjà. bàbá ń gbìjà Ọlọ́run bí ìgbà tá a rí Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ò lè jà fúnra ẹni. ìdájọ́ tó burú jù láyé ní ìdájọ́ Ọlọ́run. bẹ́ẹ̀mi àtìyàn kan bá ń jà ní ìsìn ìmá ni mo fa lọ́lọ́run lọ́wọ́ mo nígbàgbọ́ nú ẹ̀ ju nǹkan mi lọ. because n bá gbìjà ara mi ní gbìjà tẹ́rùn ṣùgbọ́n tọ́lọ́run bá gbìjà mi mo tún lè máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé kíní ti pọ̀ ju Ọlọ́run bá ń dínkù fún yóò kú. ṣùgbọ́n tẹ́yìn náà bá ń sìn ó yẹ kẹ́ ẹ nígbàgbọ́ nínú ẹ̀ èmi nígbàgbọ́ nínú Ọlọ́run tèmi. ẹnìkan rí mi ń jẹta àbí jẹrin ń ní ó lọ́ọ́ mọ̀ pé mo lè wà láyé mo ní kí ló dé. ó lóun rántí ìgbà kan táwọn kan pera wọn l'OPC tí wọ́n ń lọ sídìí Ògún tán bẹ́ẹ̀ já tán ṣe gbogbo ẹ̀ nítorí wa ó lóun ò mọ̀ pé wọ́n ò díjọ́ kejì. mo ní tí ń jọ́lọ̀ nù àdàbí bí ọba sọ́lọ̀ lókè mọ́ àdàbí tó bá jẹ́ pé mi ní nǹkan tí mo fi ń sagbára lókù yàtọ̀ sọ́lọ̀ àdàbí tí n bá ti robi sọ́mọ làkejì rí lọ́lọ́run òfin ní jẹ́rìí ara ẹ̀ pé òun gangan lọ́lọ́run. so who am I to fight for myself? ńgbà tí mo lẹ́yìn tó lè dà fún mi tágbára ẹnìkan kan ò ká. gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn ń jà fẹ́ sìn ẹnu ara wọn àpò ara wọn ni olórí burúkú wọn ń jà fún. tán bá rí opportunity majority èèyàn máa ń dispute opportunity wọ́n máa ń against opportunity torí pé wọn ò ní. ìgbàkigbà tán bá rí ẹ rí i pé wọn ò jà fún ẹ. yes gẹ́gẹ́ bí photographer mo rántí ìgbà tí digital camera kọ́kọ́ wọ Nàìjíríà pa àwọn kámẹ́rà wọn jù kélébé báyìí lọ a máa fi ya passport lásán àwọn tó jẹ́ ọ̀gá wa tó jẹ́ sínú wa ń gbà yẹn sọ pé ká má gbà á ó máa báṣẹ́ wa jẹ́ kinní kankan Mr. Samson Ọlásùnkànmí God bless you sir mo rí sticker tẹ́ra fún mi wọ́n sọ pé ká má gbà á kinní kan irọ́ ni kò ó máa báṣẹ́ wa jẹ́ ó máa jẹ́ káwọn pápá pọ̀ nǹkan àwa reject ẹ̀. mo wá sọ fún bíi méjì mẹ́ta tá a jọ rìn lọlé nítorí pé àwọn ọ̀gá yìí ò tí ì lówó ẹ̀ ni o ẹ lọ́ọ́ mọ prepare ara yín o ìjọ́kíjọ́ tán bá lówó ẹ̀ máa mọ̀ pé woman kan dẹ̀ wá ń gbà yẹn ń pe woman yẹn ní Mrs. Awani òun ló máa ń kó fíìmù wọlé ó máa ń kó Tudor film àti Fuji film wọlé nígbà yẹn láyé ìgbà tá à ń lo analog camera káwọn digital camera ò tó dé so woman yẹn wá bá wa ṣe meeting gbogbo photographer tó wà ní Ṣàngó Ọ̀tà Ìjókòó Ṣàngó Ọ̀tà Ìjókòó Àtàn Ifọ̀ Abúlé Ìrókò ó wá bá wa ṣe meeting papọ̀ ó lóun lè bá wa kó wọlé ká máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ fóun a ní rárá kó má kó wọlé. ńgbà táwọn ọ̀gá yìí lówó lọ́wọ́ fúnra lára wọn lọ ra kámẹ́rà yìí o làwa tó kù bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lé ní tí mo ń gbìyànjú àti sọ ni pé majority àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ máa rò pé wọ́n ń jà fún ìlú tàbí wọ́n ń gbẹnu àwọn èèyàn kan sọ̀rọ̀ irọ́ àpò ara tiwọn ni wọ́n ń jà fún. èmi ni US Imam èmi ni Labib Lágbàjì ǹjẹ́ wọ́n pe àwọn ọmọ ìlú Ìlọrin jókòó wípé ntọ́sẹ̀lẹ̀ yìí o sọtẹ̀ yín lọ́rùn o ntọ́ ń ṣe yìí o ṣe láìkí ẹ o ṣó ní pààtì o ṣé yóò ní nǹkan tí yóò ṣe fún yín kán kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn. wọ́n rí i pé 90% àwọn ọmọ Ìlọrin ni wọ́n sọ pé àwọn fara mọ́ Ìró Ẹkùn àti Sunday Igboho torí pé a kì í lágbára tó kékeré sì kejì ẹni. yes majority àwọn tó sá kúrò nílùú àwọn ò lè wọnú igbó tẹ̀lé àwọn ajínigbé. presence Ìró Ẹkùn ní anywhere yóò dẹ́rù bá àwọn èèyàn tí ń bẹ nínú igbó. wọ́n ti nígbàgbọ́ wípé àwọn èèyàn kan ti wà tí wọ́n ń tọpa àwọn èèyàn kan ti wà tí wọ́n ń lé àwọn èèyàn kan ti wà táwọn náà fẹ́ rẹ́bù àwọn. so wọ́n máa rìn jìnnà síbẹ̀ síwájú àti síwájú sí ni. ńgbà tẹ́yìn bá sọ pé ẹ̀fẹ́ Ìró Ẹkùn o ẹ̀fẹ́ Sunday Igboho bí ẹni pẹ́yìn gangan jẹ nínú ìjínigbé yẹn ni bí ẹni pẹ́yìn gangan wà náà tó láyàs pẹ̀lú àwọn tí ń jìyàn gbé. àwọn yẹn fàdí sínú igbó ẹ̀yin wà nígboro ẹ̀ ń bá wọn ṣiṣẹ́ wọn kó lè bá àrọ̀ sọ̀mù kẹ́ ẹ lè jọ pàpà pín bí ẹran ọ̀gbẹ́. anybody tó bá ti lóun ò fẹ́ security agents kan tàbí security outfit kan ó ń jẹ nínú ìdàlúrú nù. wọ́n ní ó wá jẹ sàrà ọlọ́jọ́ ti wọnú jù epo wọn béèrè lọ́wọ́ ẹni àbíyọ̀.
Sunday Igboho ìró ẹkùn ó ṣe kàn ọ́ ńgbà ìṣe pé wọ́n ní ọmọwò yúnífọ́ọ̀mù wá àbáwọn tí wọ́n fẹ́ ṣe ìró ẹkùn náà sọ pé tẹ́ tá a bá ti ń lọ núgbó kẹ́ ẹ tẹ̀lé wa o ìṣe mọ́wọ́ tìgbọ̀ndò kẹ́ ẹ máa wòran ẹ já gbọ́rọ̀ gidi lẹ́nu èèyàn gidi jàre. us imam àbí useless imam àbí kí ló ń pè yín. kò ní bàjẹ́ fún ìmáàmù yìí ìmáàmù kò ní bàjẹ́ fún yín mo ti mẹ́sẹ̀jì yín mo rí i pé ẹ̀ tí ì dá mi lóhùn kọ̀ọ̀kan tí n bá sì wà lórí ètò tẹ́ bá lè pí ìkọ́ máa pè yín ìmáàmù yìí mo ń sọ o mo ti try láti test wọn bọ́ọ̀rà pé wọn ò sí online. àfáà Làbíbù Lágbàjì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ o ilẹ̀ ń yọ o ìyẹn ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ ẹnájì ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà yìí ó kọjá àwọn láàánú nìkan o àbú oníláàánú o àmọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́lá òun ṣe ń pọn yín létí gbogbo àdé ń pọn yín lé us imam àbí useless imam àbí kí ló ń pè yín àfáà Làbíbù Lágbàjì ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilẹ̀ ń yọ o ilẹ̀ ń yọ o ìyẹn ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ ẹnájì ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ nínú Nàìjíríà yìí ó kọjá àwọn láàánú nìkan o àbú oníláàánú o àmọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́lá òun ṣe ń pọn yín létí gbogbo àdé ń pọn yín lé yẹn ẹ dúró lórí bẹ́ẹ̀ ẹ dúró lórí bẹ́ẹ̀ ẹ dúró. Nigeria is bleeding ìlú yìí ń ṣẹ̀jẹ̀ kéde ń ṣe ẹ̀jẹ̀ kékeré àwọn táwọn èèyàn ti sọnù Ọlọ́run ló mọ yí ẹ̀. Community wa nísìnyí ó di bí ẹlẹ́kẹ̀rin tó máa invade community tí wọ́n á kó àwọn èèyàn lọ and you expect us to keep silent ṣé ẹ̀rù pa máa dákẹ́ a lè dákẹ́ me I'm expecting the DSS bóyá ọ̀rẹ́ bí kan tẹ́ máa fi ń gbé Nàìjíríà náà nìyẹn ní nǹkan méjì Nàìjíríà tẹ́ máa fi ń dẹ́rù bàyàn ju ẹ̀wọ̀n àti kú lọ so inú ẹ̀ làwa wà so we don't fear anybody again bẹ̀rù anybody mọ́ àfáà Làbíbù ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe gbọ́ òkè tẹ wà yẹn Ọlọ́run ò ní já yín bọ̀ o ẹ má jara yín bọ̀ o ẹ má jara yín bọ̀ o ìyẹn tí ń já ní bọ̀ kò ju kékeré báyìí náà lọ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọkàn wa gbọgbẹ́ ní Kwara kọjá kẹ́ ẹ máa sọ̀rọ̀ lórúkọ gbogbo wa ta ló rán yín níṣẹ́ lájọ tó ń pẹ́ ẹjọ́ wọlé ṣe wá àsìtẹ́ bájọba sọ̀rọ̀ rí ìjọ wọlé jáde tẹ báyìí tẹ àdírẹ́sì ìjọba àdírẹ́sì gọ́ọ̀mẹ̀ntì lórí bí ìlú ṣe rí London Amẹ́ríkà tẹ́ ń lọ yẹn a sọ pé kẹ́ ẹ má lọ o Ọlọ́run dẹ̀ ní bá orí ibẹ̀ jẹ́ fún yín ṣé ń gbọ́ mi yé ṣé bí láìfù wọn ṣe rí ní ti Nàìjíríà rí ṣé bí Kwara State ṣe rí ṣé bẹ́ẹ̀ níbi tẹ́ ń lọ rí tíbẹ̀ yẹn bá rí tíbẹ̀ bá rí bíbà ṣe rí ṣé ẹ máa lè lọ bẹ̀ tó bá ń jiyàn gbé ní London ṣé ẹ máa lè lọ. àfáà Làbíbù ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ lọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ then us imam àbí kí lẹ ń pè bí useless imam ni ẹ jẹ́ kó rí yín lọ pé ẹ lè sọ̀rọ̀ on behalf of Kwara State anybody ò lè sọ̀rọ̀ on behalf of Kwara State àwọn Èkìtì local government àti ẹ̀ kì í ṣara yín níjọ́ tẹ́ ti dàápọ̀ mọ́ Kwara life wa ò yàtọ̀ ẹ jẹ́ ká yí àwọn èèyàn nítumọ̀ àbòsí ti pọ̀jù fún yín nínú Ìlọrin yẹn àbòsí ti pọ̀jù nínú Ìlọrin yẹn and I'm not fair to say it mi ò bẹ̀rù láti sọ mi ò bẹ̀rù mi ò sí lọ́wọ́ anybody yín kò sí lọ́wọ́ anybody àbòsí yín ti pọ̀jù ẹ máa yí àwọn èèyàn tẹ́ ti bàjẹ́ ni. Governor Abdulrahman Abdulrazak over to you ibi tí ìjọba Nàìjíríà ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tó bá wù yín ẹ apply more security kẹ́ ẹ tó kú tẹ́ ẹ bá apply rẹ̀ gbogbo ṣẹ́ tẹ́ ẹ ṣe yẹn wàláhì tàláhì Ọlọ́run ò ní fi yín yóò bàjẹ́ ni ìpè kọ́ni mò ń sẹ́ o tẹ́ ẹ bá lọ apply security kẹ́ ẹ wá security tó pọ̀ kó yìí tó wà ń lẹ̀ tẹ́lẹ̀ ìlú ọ̀nà láfíà náà kò sálàáfíà ní anywhere 18 people láti oṣù mẹ́ta wọ́n dẹ̀ gba millions of naira wọ́n dẹ̀ wà lẹ́yìn ìkúlé wa níbi kò sẹ́ni tó lè súnmọ́ wọn ẹ wá ní kírú ẹ̀kún mọ́ wa kódà tí irú ajá bá máa wá kó wa tó bá ṣe kèfèrí ní ó bá gbà wá lẹ̀ we are ready to follow him we are ready to follow him stop deceiving us ẹ lè máa tàn wá mọ́ you people cannot hide under religion kẹ́ẹ̀dẹ̀ máa ba ìlú jẹ́. Wow, you people cannot hide under religion kẹ́sì mọ́ bàlújẹ́ kèfèrí lẹ́nìkan tá ń sọ fún pé kèfèrí lẹ́nìkan ta ló ní authority láti choose between kèfèrí àti onígbàgbọ́ tí bẹ́ẹ̀ sọ wípé inú nìwá wà
ẹ ní ọkàn lẹ̀sìn àbẹ́yìn náà kọ́ lẹ́sọ́ ẹ lọ́kàn lẹ̀sìn ǹṣẹ́ ẹ mọ ìhà tí kálukú wa kọ sí Ọlọ́run tàbí ìhà tí Ọlọ́run kọ sí kálukú wa ní kọ̀rọ̀ tí ò fi hàn yín ní gbangba wọ́n ń pe ẹ̀yin lẹ́ni Ọlọ́run ní gbangba àwa ẹni Ọlọ́run mọ́ra wa ní kọ̀rọ̀ yes àwa kan ń bẹ tó jẹ́ pé ni Ọlọ́run ni wá Ọlọ́run ò fi wá ṣeré rí ní kọ̀rọ̀ bọ̀tẹ̀ yín pera yín lẹ́ni Ọlọ́run ní gbangba àwọn èèyàn sì ń pè yín bẹ́ẹ̀ ní gbangba kò sí ní tẹ́ ẹni tó special sí àwọn tí Ọlọ́run ń ṣe tiwọn ní kọ̀rọ̀ àbí ńgbà tí n bá sùn tí mo ti dijú ǹgàn mọ́ tí ń ṣẹlẹ̀ mọ́ ayé ń tafà ayé ń gbógun Ọlọ́run ní ń dá ọfà wọn padà sí wọn eléyìí ò ti tó gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run kò pọn dandan káwọn èèyàn pè mí ní imam kò pọn dandan kán pè mí ní pásítọ̀ kò pọn dandan kán pè mí láàfà kò pọn dandan kán pè mí ní no kò nídìí níbi tọ́lọ́run ti ń dáhùn fún mi ó ti tó mi kò sẹ́ni tó lè sọ wípé lágbájá báyìí o inú iná lọ ń lọ o tàmẹ̀dùn báyìí o ọ̀run rere lọ ń lọ o lágbájá báyìí o inú iná Jahannama lọ ń lọ tàbí tàmẹ̀dùn àlìjánnà onídẹ̀ra lọ ń lọ ẹja yé tanra wa èmi làáfàá ni èmi ni máàmù ni èmi ni ṣèyíkì ni kò sínú yín tó lè sọ wípé àlìjánnà òun ti wà guaranteed kò sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmáàmù yìí ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo wúlẹ̀ kan mo mẹ́sẹ̀gì ìmáàmù yìí ń rò pọ́n tí bóyá bàbá ti sùn oh my god oh my god oh my god oh my god wọ́n ti dá mi lóhùn ṣùgbọ́n mo tún sí online ó sì wá dùn mí gbà ẹ má bínú ẹ jẹ́ n sáré wò wọ́n o bóyá wọ́n lè píìkì ẹ o. tọ́ wọ́n bí sí ẹ̀ bóyá bàbá wà nílé alúà alright àkàndọ̀ra okòǹkò àjàó àró àwíkòǹkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe ẹ̀yà wá síwájú ẹ̀sìn gbogbo àwa tá jẹ́ kírísítẹ́nì àwa tá jẹ́ mùsùlùmí ẹ̀tọ́ wa ni láti dáàbò bo ẹ̀sìn tá ń sìn ẹ̀tọ́ wa ni láti fi ẹsẹ̀ ìgbàgbọ́ wa múlẹ̀ nínú ẹ̀sìn tá ń sìn ṣùgbọ́n ẹ jẹ́ ká rí ẹ̀yà síwájú ẹ̀sìn Chinese will always be Chinese before any religion the same thing as India the same thing as America the same thing as United Kingdom. ok wọ́n ní network yẹn ò dá níbi táwọn wà ok lójú ó dàbí pé wọn ò sí online alright mo understand yín o mo understand yín o so now kí ni tí mo gbìyànjú àti sọ ò ní wípé èmi rò pé àlàáfíà ìlú ìdẹ̀rùn àwọn èèyàn tí ń bẹ́ńbẹ̀ ó yẹ ó jẹ wá lógún torí pé lóòótọ́ ni pé ó ń bọ̀ lóko ó ń bọ̀ lódò kò sí ní tó fẹ́ dé kọjá ogun kò sí nínú wa tí mo wá gbàdúrà ogun kógun ó dé kí ni ìdí táyì ṣe gbàdúrà ogun ni pé kò sẹ́ńtọ́ mẹni tí ó kù kò sẹ́ńtọ́ mẹni tí ó kù ogun ọmọ àlà kò yàtọ̀ sí iná wọn máa ń pè ní ajàmọ́ mààlà iná ni wọ́n ń pè ní ajàmọ́ mààlà so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lógun ogun ọmọ ìyá mi ni o ọmọ ìyá mi ni ẹ má pa o ọmọ ìyá mi ni o ogun ọmọ wọn láwọn ti sá kúrò nílé
àwọn ń gbìyànjú àwọn manage ibi táwọn wà ní so network ibi ọ̀dà the network is not working perfectly where I am sir I managed to stay here for some minutes nowhere is safe here wow alábàjọ tẹ́ fi sọ pé ẹni ìdìrú ẹkùn alright no problem gbogbo ọmọ kóòtù òjíire bí àwọn Kwara wọn láwọn nílò ìrù ẹkùn wọn láwọn ní ìdìrú ẹkùn àwọn ọmọ káàárọ̀ òjíire tí ń bẹ ńlọrin wọn láwọn ní ìdìrú ẹkùn wọn ní ká mọ̀ gbọ́rọ̀ tí USC máa mú ń sọ ká mọ̀ sì gbọ́ ti Labib Lagbaji àwọn méjèèjì lè máa sọ̀rọ̀ fún fámìlì wọn nìkan wọn ò sọ̀rọ̀ lórúkọ ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà síná tó sún màálùjánà Ìlọrin ni. ọlọ́run tí ẹ gbọ́ tẹ̀lé fojú ayé rí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin náà rí pé ìròyìn tèmi ó gbẹnu tán kódà ó tún kọ sísọ tó bá wọ́n ti dá mi lóhùn ṣùgbọ́n mo tún sí online ẹ bá tẹ subscribe kẹ́ like ó sì wá dùn mí gbà. share ó káàkiri àgbálá ayé àá tún máa pàdé ọ̀rọ̀ nígbà míì nígbà tó ẹ̀yin olólùfẹ́ wa ó dàbọ̀.